Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi àti máa wò mí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣọ́ ohun tí à ń jẹ lásìkò yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí bisikíìtì ní èèyàn kan ṣẹ̀ṣẹ̀ rà ní ibi tí ó ti lọ rà. Nígbà tó máa délé, ẹ wo nǹkan tó rí nínú bisikíìtì yìí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin òbí, alágbàtọ́ àti àgbàlagbà tẹ́ bá kúndùn irú nǹkan báyìí láti máa jẹ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra, ká máa ṣe àgbéyẹ̀wò wọn dáadáa, ká máa yẹ̀ wọ́n wò fínífíní ká tó máa jẹ. Lákọ̀ọ́kọ́, kò sí expiring date lára bisikíìtì yìí, kò sí nǹkan kan lára bisikíìtì yìí, ọjọ́ tí wọ́n ṣe kò sí níbẹ̀. Nígbà tí wọ́n máa rà, ẹ wo nǹkan tó wà nínú bisikíìtì yìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣọ́ra fún ohun tá a máa jẹ lásìkò yìí. Ẹ jọ̀ọ́ eléyìí ńlá tún ní ká fi tún yín létí o. Ẹ bá wa pín dé gbogbo ibi tó yẹ kí ó dé. Ẹ bá wa share káàkiri. The other day, I made a video about buying a particular yogurt from a particular company, and the bottle was not washed. The bottle was so dirty. Now look at me trying to eat this biscuit today, and look at what I found inside the biscuit. Just can you imagine? Can you imagine? Look at it. I opened this biscuit today and I found this insect. Can you imagine? What are they doing to us in Nigeria? I don't understand. Look at it. So be very, very careful if you are buying anything from outside that you want to consume, whether biscuits, food, or drinks. Can you imagine? Nobody is even safe again. Now, if you call the attention of NAFDAC now, to turn to problem. Can you imagine?